gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. ọ̀rọ̀ security ta involve tí a gbà kúrúbà lọ́wọ́ àwọn security agencies ó wà lára nǹkan tó bà orúkọ OPC jẹ́. so jẹ̀yà rí olóògbọ́n ta ni tíṣà ẹ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìjọba báyìí ìwọ tó bá tún sọ fẹ́ kí làrẹ ń ṣe kí làrẹ ń ṣe màá nára àwọn tọrọ kan wá tì wá ní. ìmí tó bá ti ń sọ jù àájá máa fi inú ṣépè fún tó lọ́wọ́ pé tó bá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ governors. ẹ̀yin èèyàn ẹ wo Ìbà Gani Adams ti jáde láti sọ̀rọ̀ lórí allegation táwọn èèyàn fi kàn wọ́n time to time wípé olóyè Sunday Igboho nìkan là ń rí pẹ̀lú àwọn ìlú ẹkùn pé tí wọ́n jọ ń káàkiri láti rí pé àwọn ọmọ tí wọ́n jí gbé wọ́n ṣe kí ni wọ́n rí wọn gbà padà àti wípé àwọn Fúlàní ajínigbé wọn gbọ́dọ̀ kúrò nílẹ̀ Yorùbá. àwọn èèyàn wá wò pé kí ló ṣe Ìbà Gani Adams tó jẹ́ pé òun gangan l'Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ pé òun ló yẹ kó síwájú nínú wípé à ń jagun pẹ̀lú àwọn ajínigbé wọ̀nyí pé a rí Ààrẹ Ọ̀nà Kakanfò wípé báwo la ṣe máa fi irú bàbá ìjòyè òdì tí kò lè gbé adìyẹ. wàyí o Ìbà Gani Adams ti wá jáde láti ṣàlàyé ohun tó fà á tó fi jẹ́ pé òun ò ìfọ́fọ́ ara òun wípé láti máa jáde wípé òun fẹ́ lọ kojú àwọn Fúlàní láì ṣe wípé òun gbàṣẹ. ẹ wò kó má jẹ́ pẹ́nu tèmi náà lẹ́ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹgbọ́ látẹnu Ìbà Gani Adams. ẹ má gbàgbé ẹ bá kílíkì lé subscribe button tó wà sálẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀fín bá tẹ subscribe lágbára Ọlọ́run ọba ẹ ò ní fi gbàlẹ́tà ìbànújẹ́ o. àmì wàá máa tì wọ́n máa kó máàmù Gani ní lọ́wọ́ òun lọ́wọ́ wa Yorùbá bá láìpẹ́ yẹn ń tìyàn lédi tẹ́ńsọ̀ kó wọ́n máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́ Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o wọ́n á fẹ́ tì ẹ́ sí i wàá rò pé àwọn tó tì ẹ́ sí ni wọ́n dìfẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. Amotekun is being run for a period of 5 years now. The governor did not misuse Amotekun. Amotekun was just a semi-structure of state police. The only thing Parliament in the national level and state level have to do is just to legislate it, to give them the power to carry subjugated harm and give them the power to arrest and investigate and prosecute. Those two contexts, when they had it, to the structure of Amotekun is already being a state police. I was in the 5th memorial lecture of my good friend, late Oluyinka Odumakin. I and the president of the Labour Congress was raising the issue of state police. On that day, Dr. Joe Odumakin will bear me the witness. I said, if anything happen now, nobody will call you people. The pressure will be on Are. Two people that was working in this house, they won't call you. And look at what happened in Esinle, Orire, Lugomosho. Those people that was criticizing, kicking against state police. Look, but I haven't seen one of their interviews, apart from the Vice Falana, SLA. So, no, you want state police? Without state police, there is no way we can stop insecurity in this country. You should not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The first thing, protection of life and property. After that, we'll be talking of partisan issues. I'm sorry, me. Oma Kogundawa, I'm sorry, Oshidu. Oshidu, I know, I like your view, Mabu. I will be by the to security one time. This security over Sinta. If one year got over in, over the Nagbara, I will take guide. To confront them, so I commend National Assembly for now doing the job of good parliamentarians yesterday. Anything they done will be written in the book of history. The event we are holding here now, by tomorrow will become an history. And I'm appealing to the President, the Commander-in-Chief of Armed Forces, President of Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, not recommendation, the law from the National Assembly, and allow the governor to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police, so that our community, our state can be secure. Channel was asking me, why do you put security as a topic? I said, that was what is ready now. That was what is happening now. That was what is affecting
Nigerians. Almost every zones. Normally 3-4 months ago, we always had, we are not safe in the west, southwest. But what happened in SNA, I'll bring another chapter to the history of southwest on security. And those who did not have the knowledge of history, did not know how the constitution of Nigeria is being run. All the security architecture of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association, street. But when you are talking of a serious operation in the state, if you don't have good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Gbogbo ìná mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi, ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ lẹ́rọ èèyàn jù jọ náà lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń pọ̀ lókè dẹ̀. Ṣùgbọ́n ẹni tí Yorùbá máa tì, wọ́n máa gbó máàmù gàdí ní lọ́wọ́ òun wá. Yorùbá bà láìpọ̀ yẹn ń tìyàn lédi tẹ́ńsọ̀ fún wa máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ní yóò ṣe é ṣe o. Wọ́n á fẹ́ tì ẹ́ sí i. Wàá rò báwọn tó tì ẹ́ sí i wọ́n nífẹ̀ẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. Àwọn lọ́yà ló wà lórí ìjókòó yìí. Ẹ jẹ́ sọ ní Yorùbá. Ṣé Gani Fáyẹ̀mí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State tí gbogbo ìwọ̀n yẹn OPC ló lè lóbi ṣé Gani Fáyẹ̀mí sọ̀rọ̀ kan fún mi ó ní Gani if you don't solve this ọ̀pá lọ́wọ́ yìí fún. Ṣé Gani Fáyẹ̀mí said you people will be in trouble. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí Gani Fáyẹ̀mí sọ fún wa rántí dèdè lébi ó dẹ̀ ṣe. Ó ṣe bọ́ wa lára nǹkan mẹ́ta bàbá yẹn láti wò pé àgbẹ̀ ló lọ nǹkan mẹ́ta ni bàbá yẹn sọ fún mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn kan kò pé oṣù mẹ́fà we started witnessing that problem. The trouble started arriving in our side. Díẹ̀. Ọ̀rọ̀ security ta involve. Alágbára lọ́wọ́ lẹ́yìn. Ọ̀rọ̀ security ta involve tí a gbà kúgbà lọ́wọ́ àwọn security agencies. Ó wà lára nǹkan tó bá orúkọ OPC jẹ́. So ìdẹ̀yà ní ológun ta ni tíṣà ẹ̀ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń gá ìjọba báyìí ìwọ́n tó bá ti sọ bẹ́ẹ̀ kí láàrin ṣe kí láàrin ṣe màdàrà àwọn tọrọ tó wá tì wáyé ìní tó bá ti ń sọ jù àájá máa fi inú ṣètò ètò tó wọ́n mọ̀ pé tó bá ṣe wàhálà láì gbàṣẹ lọ́wọ́ governors. A dẹ̀ ti kọ́lẹ́tà yẹn o ti kọ́lẹ́tà sáà gbọ́dọ̀ ẹ jẹ́ collaborate 7 of February 2024 mo kọ́lẹ́tà rẹ̀ mo dẹ̀ copy all traditional rulers council of members of every state including Kwara and Kogi o àti tí wọ́n kọ reminder ní May tó kọjá rẹ̀ but Ọ̀ṣun state partially wọ́n ti respond Ọ̀ṣun state governor partially wọ́n ti respond ẹ mọ̀ bọ́ yẹn respond ẹ máa wà wọ́n lọ́sẹ̀gbọ́ wọ́n wá pè gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú southwest security stakeholder tó wà bẹ́ẹ̀ wọ́n pè wọ́n wá pé OPC wà ní meeting mo kọ lẹ́tà wọ́n pè mí ìjẹ́ gọ́ọ̀mẹ̀rẹ̀ ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́lẹ̀ ṣé strategy ti general mọ̀ òun ní kọ́lẹ̀ mọ̀ nínú ọ̀dẹ̀ wò wọ́n nígbà tó ń pè wọ́n ṣe kọ́dé tó wà ní ṣẹ́kọ̀ọ́ ọ̀nà nílò tó bá lọ wọ́n máa sọ wọ́n lẹ́nu wọ́n ní ṣèbí wọ́n ló kọ lẹ́tà lọ ṣùgbọ́n tẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì ilé fídíò gbogbo ayé àgbè àrí torí èmi à sọ̀rọ̀ mi ò gbàdúrà kó yíwọ́ o torí gbogbo àwọn tó fẹ́ ìbọn mi ọmọ wa ní but government yẹn try ó ti bí sẹ́ẹ̀ so àwọn government yòókù wọ́n ṣe dáadáa ó kí MD Nigeria Railway Corporation Dr. Kayode ọ̀pẹ ìfọ̀ abámi fún ọ ní àtẹ́wọ́. Ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní bá Gani Adams ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn tó fi bàbá yẹn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá rẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún bọ́n ó ní Gani Adams kí ni mo fi sọ bẹ́ẹ̀. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Ìgbòho ṣàgbéjẹmọwọ́ òde ò padà dé wọn gbé ń bágò kúrò lórí ẹ òsán tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ òun béèrè páprófà tí ibà Gani Adams ń béèrè láti jọ tí wọn ta dẹ̀ mọ́ pé ó nídìí
ìwọ́de náà ń béèrè àpapọ̀ náà federal government. ní èèyàn ẹ rí i pé àṣírí ti ń tú báyìí lára àwọn tó tẹ̀lé Ìbà Gani Adams náà ló ti ń ṣàlàyé ìdí tí àwọn OPC tí wọ́n fi gba ti olóyè Sunday Igboho. ẹgbọ́n nǹkan tó kọ́kọ́ sọ ó ní olóyè Sunday Igboho ṣé wọ nìkan la lágbára tó wà láyé ni ṣé wọ nìkan la lágbára tó wà láyé ni. ó tún wá tẹnu bọ̀rọ̀ ó ní lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó ní freedom tán pé olóyè Sunday Igboho wá ní pé kán fóun ní approval láti wọgbó lọ láti lọ dojú ìjà kọ àwọn bandit pé àpúrúfà yìí ni Ìbà Gani Adams ti ń béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tipẹ́tipẹ́ tí wọ́n fún pé olóyè Sunday Igboho náà ó tún wá ń béèrè lọ́wọ́ ìjọba. ẹ gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀, ọ̀tọ̀ ní Sunday Igboho, ọ̀tọ̀ ní Gani Adams. kí ló wá fa ìjà nínú ọ̀rọ̀ yìí? ẹ wò tí n bá fi fídíò yìí lẹ̀ tán tẹ́ ẹ bá rí arákùnrin nígboro ẹ fẹ́ lè yọ ẹgba tí pé kẹ́ máa ná. ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká tún jọ wò síwájú sí i. ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe lágbára Ọlọ́run ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé òun wọn sọ pé wọ́n debunk ọ̀rọ̀ tó sọ pé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government, the executive chairman of the local government, maybe ẹgbẹ́ chairman orí lókè or something like that, òun náà ti kọ́ masa láti debunk ẹ̀. kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend. sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀, má mú wọn má pè wọ́n lọ́bọ̀. kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àmọ́ àǹtí ṣe pé damage control ló ń ṣe. bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélábù, bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue, whereas àwọn police department wa Nigerian police force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá debunk pé irọ́ òmò kankan pa ẹ̀, ó ti gbé propaganda ẹ̀ sókè náà. bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú inspector general of police láti fi ṣe kíni, láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà. Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì yẹ tọmọ àwọn ọmọọba aládé mọ a kì í ṣe ní tó lè tàn. ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀gbẹ́ fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn. ṣé nígbà tó pèsè fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wẹ́ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó. gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni, o gbọ́dọ̀ show náà ni, o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà. ìwọ ń ṣe ni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilẹ̀ tóko. Sunday horo fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá. tó bá lè kàjó làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wà pẹ̀lú àwọn bloggers yẹn lò nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀ sìn you are a politician. damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ o scam àwọn èèyàn lọ ní. òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ ọ̀sán tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè àpòfà tí Ìbà Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́wọ́ náà federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ kò sọ káwọn èèyàn máa bú Ìbà Gani Adams. sórí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi dàbí àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú wọn náà ní nísìnyí Sunday Igboho. OPC lèmi led by Ìbà Gani Adams. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni, ṣé wọn nìkan lálágbára ni. Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dé ìnà pẹ̀lú. láti bí ìgbà díẹ̀ ni ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state. èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀ òun gbé kámẹ́rà òun lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú
ọlọ́pàá DPO tó wà ń bẹ̀ ó pẹ́ wọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá gbé àsìkò ìgbà kan ni òwà máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà. àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń pọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ sọ̀rọ̀ ojú ayé ẹ̀ ló dé nǹkan tó tó Sunday Ìgbòho yẹ fi gòǹgò fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn ìpè. ọ̀tá ilẹ̀ Yorùbá Oníbà Gani Adams ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn tó fi bàbá yẹn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá ẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún bọ́n ó ní Gani Adams kí ni mo fi sọ bẹ́ẹ̀ náà látijọ́ sátọ̀dé láti rí bó tẹ̀ tí mo jẹ́ pé Friday ni Ìgbòho ti lọ látijọ́ sátọ̀dé láti rí pé Ìgbòho ń ṣe fitafita lórí social media tí gbogbo wa ní tí Mr. Wisdom tó post gbogbo tó ń ṣẹlẹ̀ ọba Ìgbòho ló pè Ìgbòho ọba Ìgbòho kọ̀ọ̀kan yọ lóhùn kò parí Ọ̀nà Kakanfò tán nílọ́yọ̀ọ́ tó ló ti mọ̀ pé bóun lò ó mọ̀ pé social media Kakanfò ni ó mọ̀ pé Kakanfò ká pé press jọ ká máa sọ̀rọ̀ ní ó mọ̀ pé cowards Kakanfò làwọn ní tí ó kó pé ó pè Ìgbòho tí ò tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó ń rò pé ọmọ kékeré ọmọ wo ni tọrọjú ọmọ wo ló fi ń wo Ìgbòho ó pè Ìgbòho pé wá gbà wá ọmọ ìlú yìí ní ẹ o wá ṣàánú wa o bó tiẹ̀ fi kò jẹ́ pé gbogbo amúpa ní Kakanfò tó dẹ̀ lóun ní 5 million ọmọ ogun lọ́wọ́ 5 million warriors gbogbo clear fún wa bí gbogbo wa rí now Ìgbòho wá dìde ó ṣe gbogbo tó ṣe yẹ gbogbo wa rí the first person tí màá kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó lọ́mọ lẹ́yìn Ìbà Gani Adams ẹgbẹ́ tó sọ ó ní fídíò yẹn ti pẹ́ ó ní fídíò 2021 ní ó kọ́kọ́ discredit fídíò yẹn ó ní báwọn èèyàn mú fáàtì wá pé ó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ni wọ́n fọ lẹ́nu bẹ̀rẹ̀ nígbà tó máa yá wọ́n tún gbé propaganda mi dìde ó ní fídíò tẹ́gbó yẹn Ìgbòho lọ́lọ́ plant àwọn èèyàn àṣẹ́ṣe ọ̀tayọ̀ kì í ga ayọ̀ ń kára lára ó wà ṣe sorry ẹ́ Ìgbòho ìwọ náà ó kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò why are you one gbó lọ yes why now yẹn tí wọn náà wọ́n gbó lọ tó lọ́ bá Fúlàní why wá fún wọn lẹ́wà jẹ́ kó máa jí wa gbé Ìbà Gani Adams prepare lọ́wọ́ àbí ó gbó bá Ìbà Gani Adams prepare lọ́wọ́ láti over 6 years 5 years sísè náà ti prepare láti 21 náà ti prepare wọ́n retí káwọn gọ́fúnọ̀sì fáwọn ní àpòfà ìfẹ́lá gọ́ọ̀mẹ̀ntì náà dẹ̀ kún wọn lápòfà pé yá àwọn ọmọ ìlú mi torí odidi president láyé kò ní fún yín lápòfà pé ó yẹ lọ pa Fúlàní láyé ó bá ṣe káàbọ̀ náà máa sọ sínú dustbin ṣùgbọ́n ní bàbọ́ tó bá mọ ọwọ́ wẹ̀ àgbàgbà jẹun inú Ìgbòho ṣe ń gbà tó dé Ìgbòho kó security jọ ẹ bá wa professor ìyẹn dẹ̀ fún lófin DSS fún lófin n tí kò fi security ẹ ṣe rí o bá wa fi pa insurgency ni o àfẹ́ gbọ́ security mọ́ ni o nígbà tó rí kó ti rẹ́dì wọ́n fún go ahead kódà tún fún ní federal ọlọ́pàá àwọn federal ọlọ́pàá tó ń tẹ̀lé nínú fídíò tí mo ṣó lọ́sọ̀ yìí jọba bá mi tó ṣù ẹ láwọn méjì kan bí mẹ́ta tí wọ́n wọ jákẹ́ẹ̀tì tó máa ń bá wọnú ibi tó bá máa wọ̀ àwọn federal police nìyẹn bọ́n ṣe wá tàná wà nulẹ̀ pẹ̀lú ẹ̀ èmi bá wọ̀ wọ́n tó ń wà wọ́n lẹ́wọ́ yìí àwọn nìyí ẹni FBI ló wà lára wọn Federal Bureau of Intelligence bóyá FID lẹ́ni Federal Intelligence Clinical Department FID ẹ̀rẹ́ rí lógo ọlọ́pàá erin ẹ máa rí lógo ọlọ́pàá Nigeria Police Service Police Force ẹ máa rí lára aṣọ wọn ẹ wo lógo yẹn nítorí òkú ṣe ń parọ́ nìyẹn àbí kí ìṣàṣọ ọlọ́pàá lẹ́wọ̀ yìí bá mi zoom ẹ̀ ní òun láti gbé máa yẹn kúrò apá òun ni ti máa yẹn lógo máa yẹn wà bẹ́ẹ̀ tẹ́ FID yẹn ń bọ̀ lára máa yẹn ní máa tó wà lẹ́yìn yẹn ẹ̀ ń fẹ́ àwọn Federal Police torí pé ìjọba òfin kò lẹ̀ tó máa dá ṣe FID yẹn lẹ ní lógo lápábí báyìí ẹ máa rí fẹ́ lógo police lápábí kò dá ṣe ó lọ́wọ́ ìjọba ní kò dáwọ́ inú gbó lọ Ìgbòho wá dìde
ó wá lọ inú igbó Ìwọ̀ odindi igbó Old Ọ̀yọ́ Park tó jẹ́ pé ó yẹ kó máa fi bẹ̀ ṣe tourism. Fúlàní ló occupy gbogbo ẹ̀. Inú Ọ̀yọ́ àtijọ́ Fúlàní ló occupy ẹ̀. Ilẹ̀ Yorùbá ló wà. Ẹ wá sọ bẹ̀ ní igbó ẹ̀rù jẹjẹ igbó Ìwọ̀. Ẹni bá wọ bẹ̀ Fúlàní á fi lánu. Tó bá jiyàn gbé bẹ̀ náà gbé yàn àwọn ọmọ yàwọ́ ta bẹ̀ náà gbé wọn sá lọ. Ìgbòho wa ẹ wo ibi tẹ́ ẹ wò tó dàbí ìgboro yìí. Ìrìn 30 something minutes ni wọ́n ti rin o kọ́ tó dé àárín inú gbọ́dọ̀ ẹni tí wọ́n kọ́ gbogbo settlement yìí sí. Ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ́wọ̀n yìí. Inú ilé wọn ni tí Ìgbòho invade. Tẹ́ bá wọn tó kó jáde bẹ̀ kò ṣe sọ. Wọ́n lọ kọ́lé wọ́n fi igbó almost ibi tí wọ́n máa fi ọ̀kadà tó máa fi 30 minutes rìn. How many kilometers lẹ́gbẹ̀ẹ́ yẹn? Inú igbó sí ibi tí wọ́n rìn tẹ̀tọ́ dé yìí 30 something minutes. Ẹ bá gbọ́ nu fídíò yìí wọ́n ṣe máa ní complete fídíò yìí 30 something minutes ni wọ́n fi rìn kán tó dé inú igbó táwọn Fúlàní wá ṣẹ́tù sí. Gbogbo inú igbó tẹ̀ wò yìí inú igbó Old Ọ̀yọ́ Park ni. Igbó ni wọ́n fi pojú inú igbó lẹ́nà máa gbà tí kẹ́ẹ̀fì dé kó sí ọ̀nà tó débẹ̀ dọ̀nà kadà lọ. Ẹ lè rí mọ́tò bẹ̀ ẹ lè rí Yorùbá. Fúlàní ló ṣẹ́tù síbẹ̀. Àwọn tó ń kúrò nínú igbó yìí wá gbé àwọn èèyàn nígboro lẹ́wọ̀ yìí. Ìgbòho propaganda ni kò serious èsè kìíní kan now àwọn ọmọ Gani Adams wá dìde gbàrà tí ibà Gani Adams rí ìlú tí Ìgbòho rìn yẹn tó rí tútọ́ tó ti ń pa yẹn ara Gani Adams gbà mọ́ Gani Adams wá dìde ó wá àdírẹ́sì social media ó bọ́ sórí social media ẹ wá wò mọ́ bọ́ ẹ jẹ́ ẹ̀ka fún wa ó tó ṣe ó wá bọ́ sórí social media ló wá sọ pé èmi tẹ́ rí yo èmi kì í ṣọ̀lẹ o I am not a coward nǹkan ní Yorùbá wọ́n á tí èèyàn débì kan wọ́n á yọ ṣẹ́ẹ̀kì wọ́n á tì yín dénú kan ni after Sunday Igboho rescue the people who were kidnapped by Fulanis in his hometown of Iba in his hometown Iba Gani Adams held a press conference. He held a press conference. He now said Yoruba people know how to push someone into trouble. Àwọn Yorùbá mọ bí wọ́n ṣe ń tìyàn sínú igbó bó ṣe máa ń sọ̀rọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀. Àwọn Yorùbá mọ bí wọ́n ṣe máa ń tìyàn sínú igbó wọ́n á sì ṣàpadà lẹ́yìn èèyàn and run away. Gbogbo ẹ̀yin tẹ́ wà bí everyone has known me from the very beginning that I am not a coward. Gbogbo ẹ̀yin tẹ́ wà bí mọ̀ mi láti lẹ̀ pé bí kì í ṣojú. But Yorùbá can really push you into trouble. Ṣùgbọ́n Yorùbá wọ́n lè fi yan sínú wàhálà. Òun dẹ̀ sá fún wàhálà òun rẹ̀ di wàhálà. I always say that we cannot enter the bushes without getting permission from the government. Mo ti máa ń sáti pẹ́ wípé a lè wọnú igbó kankan láì ṣe pé ìjọba wọ́n fún wa láṣẹ. Never rárá o a lè ṣe bẹ́ẹ̀. I see some people asking. Mo wá láwọn èèyàn kan tí wọ́n béèrè nígbà tí Ìgbòho wọnú igbó wọ́n bá ń sọ pé what is the work of Ààrẹ Gani? Kí ni iṣẹ́ Ìbà? Kí ni Ìbà ń ṣe? Ó ṣe máa ń pèrè ní àníbà. Kí ni Ìbà ń ṣe gan? Níbo ni Ìbà wà? I just say to myself, mo wá sọ fúnra mi pé say to myself that these same people will push you forward and then abandon you. Ìbà Gani Adams said. Èmi náà wá sọ pé àwọn tẹ́lẹ̀ yìí wákàn tìyàn sínú wàhálà wọ́n wá sápadà ẹ̀wọ̀n bá wa. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ ń bẹ̀rẹ̀ èèyàn ju Ọlọ́run lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè. Ṣùgbọ́n ẹni tí Yorùbá máa tì wọ́n máa kó máàmù dàbí lé lọ́wọ́ òun wá. Yorùbá wà láìpẹ́ yẹn ń tìyàn lé ìtẹ́sọ̀ kọ́ máa wá kí ẹ̀ máa ń pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe wọ́n á fẹ́ tiẹ̀ sí i wọ́n á rò báwo tó tiẹ̀ sí i wọ́n nífẹ̀ẹ́ ní ọ̀dọ́ bẹ́ẹ̀ kó há mi. Àwọn lọ́yà ló wà ní ìjókòó yìí. Ẹ jẹ́ sọ́rí Yorùbá ṣe gàdí fáyà mi nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State. Tí gbogbo ẹ̀rọ yé lóbi lórí ṣúgà bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ fún mi ó ní Gani if you don't stop this your participation
on the issue of security, you will be in trouble. Chief Adibari said, you people will be in trouble. Àwọn ọ̀rọ̀ mẹ́ta ni Chief Adibari sọ fún wa rántí lè nílé ó dẹ̀ ṣe. Ó ṣe wọ́n wa lára. Nǹkan mẹ́ta bàbá yẹn máa dìbò pé àkàndọ̀ ló lọ. Nǹkan mẹ́ta ni bàbá yẹn sọ fún mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn kò pé oṣù mẹ́fà we started witnessing that problem. The problem started arriving in our south. Díẹ̀. Ọ̀rọ̀ security bá involved. Alágbàdo mi. Ọ̀rọ̀ security bá involved. Tí a gbà púpà lọ́wọ́ àwọn security agencies, ó wà lára àwọn tó fa orúkọ OPC jẹ. So jẹ̀yà ní ológun, tani tíṣà ẹ̀. Àwọn ìyàtà ti jẹ síwájú òun ló ń gá ìlú wa báyìí. Ìwọ́n tó bá ti sọ bẹ́ẹ̀ kí làdé ṣe. Màdára àwọn tó wá ti wáyé. Ìmí tó bá ti ń sọ jù, àájá máa fi inú ṣépè fún tó rọ́mọ̀ pé tó bá ṣe wàhálà láì pàṣẹ lọ́wọ́ governors. Adẹ̀ ti kọ lẹ́tà yẹn, mo ti kọ lẹ́tà sáà tó lé ní collaborate 7 of February 2024 mo kọ lẹ́tà yẹn. Mo dẹ̀ copy all traditional rulers, council of obas of every state, including Kwara and Kogi ni o. Àti wá kọ reminder ní May tó kọjá yìí. But Ọ̀ṣun state partially on the response. Ọ̀ṣun state governor partially on the response. Ẹ mọ̀ báyìí response ẹ máa wà wọ́n lóṣèlú o. Wọ́n wá pé gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú South West Security Stakeholder tó wà mẹ́rin. Wọ́n pè wọ́n wá pé OPC. Wà ní kí mo kọ lẹ́tà wọ̀ pè mí. Ìyẹn gbọ́ bẹ́ẹ̀ ni ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́lẹ̀. Ṣé strategy ti general mọ̀? Òun nìkan lẹ̀ mọ̀. Nínú ọ̀dẹ̀ wò wọ́n. Nígbà tó pè wọ́n ṣe kọ́ nítorí wá ní ṣe kó lọ. Wọ́n ní lọ kó lọ bá lọ wọ́n máa sọ wọ́n lẹ́nu. Wọ́n ní ṣe kí wọ́n kọ lẹ́tà lọ́wọ́. Ṣùgbọ́n tẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì ilé fídíò gbogbo ayé àrí torí èmi à sọ̀rọ̀. Mi ò gbàdúrà kó yíwọ́ torí gbogbo àwọn tó fẹ́ wò ìbọn mi ọmọ wa ni wọ́n kọ́ yẹn try ó ti take step. So àwọn gómìnà yòókù wọ́n ṣe dáadáa. Mo kí MD Nigeria Railway Corporation Dr. Kayode ọ̀pọ̀ ìfọ̀dà mi fún ọ ní àtẹ̀wọ́. Ó kárí ó gbàgbé ìpìlẹ̀ṣẹ̀ tó lè lẹ́bàá lágbára ní ẹ̀láì. Ó gbàgbé bàbá mi ló kábọ̀. If anything happen now, nobody will call you. The pressure will be on our head. These two people that was working in this one, they won't call you. And look at what happened in Esinle, Orire, Okomosho. Those people that was criticizing, kicking against state police. Nobody, I haven't seen one of their interview apart from the President Falana, SCN. You know, you want state police? Without state police, there is no way we can stop insecurity in this country. You do not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The first thing, protection of life and property. After that, we'll be talking of personal issues. I'm sorry, me. Wọ́n máa gbógun jà wá ní sọ̀rọ̀ òṣèlú. Òṣèlú máa ń lọ alájọbí ló máa kú. Àwọn àbíbà yìí torí pé security wà ń ta ni. Bí security ò bá sí ta, ìbọn ẹyọ tọ́tọ́ bá yìn kó bá tẹ̀ lágbára wọn àkọ́kọ́ tẹ̀ gáì kó tó kọ̀ọ̀kan tẹ̀lé tó níbọn. So I commend National Assembly for now doing the job of good parliamentarians. Just speaking. Anything is done to be written in the book of history. Even we are only here now, by tomorrow we become an history. And I appeal to the President, the Commander-in-Chief of Armed Forces, President of the Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, not recommendation, the law
from the National Assembly and allow the government to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police so that our community, our state can be secure. Charlie was asking me, why do you put security as a topic? I said that was what is spreading now. That was what is happening now. That was what is affecting Nigerians. Almost every zone. Normally, 3-4 months ago, we always say, we are not safe in the west, southwest. But what happened in Estimate, I'll bring another chapter to the history of southwest on security. And those who did not have the knowledge of history, did not know how the constitution of Nigeria is being run. You say, kill all the security architecture of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association, street. But when you are talking of a serious operation in the state, if you don't have a good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Lẹ́yìn bí bàbá ká sọ̀rọ̀ bí lẹ́yìn bí bàbá kó èkú wọ̀ bí egún kó wá gbọ́pàá sọ̀dún dání kó wá pélẹ̀kẹ̀ síbi tó lóye kó ṣẹ́gun ṣù ti kalẹ̀. Can you imagine what an effrontery? Okay, ó sọ fún gbogbo ayé pé o kì í ṣe ọ̀lẹ accepted kò sẹ́ni tó tiẹ̀ bá ibà sọ̀rọ̀ kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ ọmọ ìgbòho tiẹ̀ ráyè tiẹ̀ àwọn yẹn wà nùgbò tí wọ́n ń gbó lọ tí wọ́n wò pé ọ̀lẹ ní Sunday Igboho kò sí ìfí Fúlàní mọ́ nùgbò yìí ṣé kò ní ní settlement ni but asabi jẹ́ ká tí wọ́n ti gbọ́ pé Igboho ti dé ẹnu ọ̀nà ọ̀nà old park yẹn báyìí lè rí ọmọ òkókó nínú ìlú yẹn ṣé bẹ́ẹ̀ ni kò séèyàn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wọn bẹ́ẹ̀ wọn tó ṣe kó wọn kó sá lọ wọ́n ti gbé ńlẹ̀ wọ́n ti sá kúrò nínú ìlú yẹn. ànígbó igbó almost more than 30 minutes ni wọ́n rìn lórí ọ̀kadà tó débi tán dé tẹ̀lé yẹn. èèyàn fi bó ṣé ìwà wọn dáa ṣé ìṣesí wọn dáa ni wọ́n fi igbó tó yẹn bojú kan tó lọ sẹ́tù tá ànígbó. definitely tí wọ́n bá ibi tí àwọn tó kidnap èèyàn ti wá nìyẹn. ìtàwọn tó kidnap èèyàn ti wá nìyẹn kí wọ́n ṣe inú igbó tọ́wọ́ wọn bá mọ́. gbogbo àwọn tó criticize Igboho ibi tí àwọn tó kidnap èèyàn lọ́yọ̀ state ibi tí wọ́n fi ṣe ibùdó sí ní Igboho dé yẹn ló wà tẹ̀lé yẹn wọ́n ti kẹ́rù wọ́n ti sá lọ wọ́n ti gbọ́ pé Igboho ti wà ráńdó ti ń bọ̀ wọ́n ti gbé lẹ̀ ìwọ ibà ọmọ ẹ̀dágbàdàgbà kan tí máa sọ nọ́sẹ̀nsì lẹ́nu ó wá dìde ó wá bẹ̀rẹ̀ sí ní instigate ọmọ Yorùbá against Sunday Igboho ó lè ní 419 ní iná ló ń pa ìwò bí wà ọlọ́pàá mélòó ló débi tó dé yẹn láti jọ ti ń dààmú báwọn fẹ́ gbà àwọn ọmọ yẹn lẹ̀ ojú ọlọ́pàá mélòó tó débi tí Igboho ti wà yẹn lọ́wọ́lọ́wọ́ tó dé yẹn ẹ wọnú ibi tó wà kò dẹ̀ dá ṣe that is nínú mi ti ẹ̀dùn bó ṣe kinní kan bó ṣe ṣe ló kárí rárá ẹ̀ torí ó lè dọ̀la kan kọ́ má fẹ́ wọ̀ ọmọ lọ́wọ́ ó lè dọ̀la kan àwọn ìlú tẹ́rí tó wà yìí ibi tó wà yìí ó tún ṣẹ̀ṣẹ̀ wọn lóore lọ́nà bẹ́ẹ̀ ó ní ló bá wọn gba ọmọ kan wá inú ilé tó wà bá mi fi mú ilé yìí nígbà tó gba ọmọ kan dé ní ọmọ yẹn kú sẹ́kún ó sì pa àwọn méjì nínú bẹ́ẹ̀ Igboho dẹ̀ ń pa wọn ó tó fà tí mo fi wá sọ̀rọ̀ yìí màá ní tó play fídíò yẹn fún wa ṣe ká gbọ́ gbogbo àhùnjọ irọ́ tí àwọn ọmọ Gani Adams ń hun mọ́ Igboho lọ́wọ́ yìí àwọn olóṣèlú náà wá lọ instigate chairman local government Igboho ìyẹn náà wá sọ kábàkàbà tó bá lẹ́nu kí ló dé tí Yorùbá rí báyìí ń tà ṣàṣeyọrí ilẹ̀ Yorùbá ní ọ̀tẹ̀ tẹ̀gbẹ́lẹ́kún ní òjẹ́ ṣàṣeyọrí tẹ̀gbẹ́lẹ́kún àtọ̀tẹ̀ ní òjẹ́ láti ìṣẹ́gun àwọn Fúlàní yìí tẹ̀gbẹ́lẹ́kún àtọ̀tẹ̀ yẹn gan làwọn wá rí láìlé ó ní wọ́n capitalize lé lórí tí wọ́n fi mú wa tó wọ́n ti rí wa bẹ́ẹ̀ náà ṣe mú wa bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé mú wa òkò nílẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé àwọn fi mọ̀ ṣọ̀kan àǹtí wọn ò dẹ̀ ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tọ̀ bọ̀rọ̀ àwọn tó ń sọ́jọ́ kìíní àná pé kí ibà náà ó lè yẹsì mọ́ Igboho wọ́n ti mọ̀ pé kò lè possible ṣé ká sọ̀tọ̀ owó kò tó ju ọ̀rọ̀ kò lè possible
Even once only him to be recognized in Yorùbá land. Òun àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ àwọn nìkan láyé màmá wa nípa yóò dẹ̀ rẹ́dí àti wárí fún ọ̀lẹ. Ayé ò rẹ́dí láti wárí fẹ́ni tí ò ṣe kankan. Bọ́mọdé kan bá ṣe fẹ́ dé ẹ bàbá mẹ́. A wá gbé pákó, a fi lọ́pàá. Àwa wú, bàtẹ́ ìwúwo wú wa máa. Mímọ̀ tó sọ̀rọ̀ àjùlé mi àti ẹ̀, àwa tá a sọ̀rọ̀ a máa kọ́ ṣe ṣá. Òrọ̀, tẹ́lifí fẹ́ jagun rè, àfi bí Fádéyìn olówó ló kó gbogbo ẹ̀kú rọ́nà àbí tẹ́lifú yìí. Ẹ wá ní kílé ìpẹ̀lú gbòògbò orí ẹgbẹ́ tí wọ́n wọlé wà wọ̀. Ó ń lọ tiẹ̀ nìyẹn, kò rí rẹ̀ mọ́. Tó bá kú ká gbèjà àwọn èèyàn, ó máa ń fíríkì Ìgbòho bí ìgbà tí owó máa ń gun olówó ni. Ká gbèjà èèyàn ní lóòótọ́ ẹni tán chance ká gbèjà ẹ̀, ó máa ń gun Ìgbòho bí ìgbà tó owó máa ń gun olówó ni. Òde fi tẹ ìyá abẹ sí ṣe ẹ tó ní pé jẹkújẹ lẹ́yìn jẹ lágbẹ́ Gani Adams ẹ wá sọ̀rọ̀ ayé dọ́lẹ̀ máa wá ha bá mi play fídíò yẹn ẹ jẹ́ ká jọ tẹ́tí gbọ́ fídíò yìí o kẹ́ ẹ mọ rísè tí mo fi ń tu bí ejò bóyá. kí n tẹ̀sù àjíǹdarí ó mọ jẹ́ o mo kí ládéládé mo kí lóye lóye ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò ju lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Ìgbòho Fẹnugba Nation Fẹnuwu Gate a fẹ́ máa la yín ọmọ Yorùbá a fẹ́ máa la yín lóye a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Ìgbòho tó ń gbé kiri ṣẹlẹ̀ tá a bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá ẹja jẹ́ ọ̀ṣàkálá tá a bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹja jẹ́ òṣòkòlò bọ̀ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá láàrin ọ̀sẹ̀ bíi 2 sí 3 ń sìn Ìgbòho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity kí ló dé lẹ́nu jẹta sànà àwọn gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pẹ̀rẹ̀ ipe ọkàn gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tán àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́ eléyìí ò bójúmu àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé kí o tọ́ irọ́ kó máa sọ lẹ́nìí kó máa sọ lọ́la kó máa sọ lọ́jọ́ mẹ́ta lẹ́nìí àti tí wọ́n ti ń sọ̀bọ̀ látẹ̀yìn irọ́ yẹn máa padà dòótọ́ tí wọ́n bá sí àwọn èèyàn tó máa dìbọ́ǹkẹ̀ ìyàwó gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ó dà kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri. ẹ ti ní nǹkan tó dùn wọ́n sí èyí tó dùn wọ́n ni wípé Ìgbòho gba glory àwọn ọmọ Yorùbá tó gbòho lé ẹgbẹ́ tó sọ ó ní kí ló dé ṣé ìwọ nìkan ló fẹ́ máa gba glory tí bàbá àwọn kẹ̀lé káàbùkù kiri ìgbà kan lọ́nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà kan lọ́nà òjú gbogbo ilẹ̀ Yorùbá lọ lọ́nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ kódà ọ̀ọ́lẹ́ kò tó Aláàfin kò tó sí tó ṣe tó fi jóye wọn ìṣẹ́gbẹ́ Aláàfin ìṣẹ́gbẹ́ Ọọ̀ni ìṣẹ́gbẹ́ ogun àwọn ọba ní àná ti tẹ́ náà yẹn wò àwọn yẹn máa ń wò ó ibà yín wà lórí ìjókòó táwọn bá fi ránṣẹ́ sí Ìgbòho ó dà Ìgbòho ò lè wà orí screen náà ti ń bá Ìgbòho sọ̀rọ̀ yín bá yín wà lórí ìjókòó gbà yẹn ó mú kẹ́kẹ́ ní lọ́dún náà bó ṣe ń jọ yẹn. They don't recognize your Iba all of us they only recognize Sunday Igboho. So ọ̀rọ̀ pé Ìgbòho gba glory kiri kọ́ Ìgbòho ṣiṣẹ́ pé kò ń gba glory sọ́wọ́ pé nìkan yìí sọ́wọ́ pé nìkan bú un ṣá doesn't care he's careless kò ríro kò dẹ́ṣẹ́ torí owó. Go expect anything from anybody. He's even spending his own money. Can you imagine? Gbogbo kíkọ́ tó ń káwọn boys yẹn kiri hòtẹ́ẹ̀ náà sùn káàkiri Ìgbòho. Owó ló fi gbòtẹ́ẹ̀ fún wọn o. Oúnjẹ tí wọ́n jẹ kọ́. He told me one on one pé 2021 tí mo rí yẹn. Olóhùn ò lè sọ iye bílíọ̀nù tó ń ná ní rally táwọn ṣe kiri. Ẹnìkan ti kọ́ sọ fún mi tẹ́lẹ̀ mi ìbá wọn lọ rally ju 2 lọ. Èmi dẹ̀ lọ àṣìní díà ni. But àwọn tó lọ kọ́ wà èmi rí wọn oríṣiríṣi kúlẹ̀ ńlá tó fi ṣó jẹ́ everybody máa jẹ́ láì tó satisfaction. I begin to ask people tí ń rówó ṣàwọn kan Ìgbòho ló gbówó lẹ̀ ẹjọ́ kí ló fẹ́ gé ṣó fẹ́ jẹ ọba ni ṣó fẹ́ jẹ gọ́fúnà ni ṣó fẹ́ jẹ president ni tó ní security Nàìjíríà ní nílẹ̀ Yorùbá ni the funniest part ni pé kò sí ẹbí ẹ̀ kọ̀ọ̀kan mọ́ nílẹ̀ Yorùbá
ní Nàìjíríà pé ọmọ yẹ ẹ no ọmọ ẹ̀ kọ́ṣẹ́ graduate láìpẹ́ yìí ní abroad ní Canada ní University Canada gbogbo ọmọ ẹ̀ wà lóyìnbó ó lè lọ sí lóyìnbó kó lọ máa gbádùn bẹ́ẹ̀ kò ní gba físà kó tó wọ Germany ó ní ìwé ìlú everything most of àwọn ọmọ tó bí German citizen ni wọ́n bí Canadian citizen pọ̀ nù wọn it's just too satisfied kò sí olówó mo tó sọ kò sí olówó kankan tó lè ṣe tí Ìgbòho ṣe ẹ wò ó nu gbógi tí ò ní kankan bẹ́ẹ̀ ní bá súnmọ́ Ìgbòho tó bá rí Ìgbòho wá gbọ́ pé ẹ kó bẹ́ẹ̀ ṣé parcel of land tó ní ni ṣé billions tó ní lákàntì ni ṣé àṣeyọrí ayé ètò ti ṣe ni but look at him kò yàtọ̀ sí lómi tí mi ní anything ẹ bá rí láàrin wọn bí ètò tọrọ jẹ yàtọ̀ fẹ́yìn tẹ́ máa gbé pákó kiri tẹ́ máa ká gbádáwọ̀ tẹ́ máa kó lẹ́kẹ̀ sọ́hùn tẹ́ máa wú kiri gbogbo pátí tó pè tí ẹ tí máa ṣó bẹ́ẹ̀ àlòbọ̀ ní lọ́wọ́ could you imagine so the difference is clear ẹni tó rẹ́dì láti jà fún ìlú àtẹni tó rẹ́dì láti máa jẹ ìlú ó wá sọ pé kò tóun nìkan ní gbogbo akólẹ́tì ló fẹ́ máa gbà òun nìkan fẹ́ máa gba ìkiri ó ti dandan àfẹ́kálayé ń fẹ́ náà àfẹ́kálò láyé ń fẹ́ òòlù òòrùn àgbàdo ṣe ń pè é mọ bí Yorùbá ṣe máa ń pòwe yẹn mọ́ ó ti dandan kó máa gba ìkiri ẹ̀yin tí ẹni tó fojú burúkú wo owó rí rárá o tọmọdé tàgbà ló máa ń nífẹ̀ẹ́ owó ó ti dandan kó nífẹ̀ẹ́ Sunday Igboho torí pé ó ti ṣe tí Yorùbá ń fẹ́ fún ẹ wo bó ṣe ń risk life rẹ̀ ẹ wò ló tó lọ yẹn táwọn Fúlàní yẹn bá tọ́ bá jẹ́ pọ́n lọ abanéètì pamọ́ sí gbogbo ibẹ̀ yẹn kọ́ tọ́ wá yọ lójijì tọ́ ti jẹ́ kọ́ dàní ìlú yẹn tọ́ wá yọ pẹ̀lú àwọn sophisticated weapons wọn ẹnìkan ní kò ní yìn bàbá kan ti sọ bẹ́ẹ̀ nínú fídíò ta lò níjẹta ó ní pọ́n yóò ní yìn wọ́n mọ̀ tó jẹ́ Ìgbòho lọ́ fi gbé lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ Ìgbòho dáadáa ẹ jẹ́ kó máa bì lọ lẹ́nu ká máa gbọ́. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dé ìnà pẹ̀lú láti bí ìgbà díẹ̀ ní ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀ ó lọ ń gbé kámẹ́rà ó lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀ ó pẹ́ àwọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá gbé àsìkò gbà kan ni wàá máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń bọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ sọ̀rọ̀jú ayé ẹ̀ ló dé nǹkan tó Sunday Ìgbòho yẹ fi gòǹgò fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn yìí pé. ẹ sà abẹ́rẹ́ yìí sì kù láró ẹgbẹ́ mẹ́lẹ̀ sáko láró ta ẹ tó pé pẹ́sẹ̀ntì wọn kọ́ ni máa yìí láró ẹ yá láró mo bá yí ní pẹ́sẹ̀ntì nǹkan tó sá o eléyìí ọ̀daràn kan tó sá látàrò ó ti mọ̀ wá you can see the man is sick you can see he is sick ẹ wo àwọn aráàlú wọn ṣe jáde bá mi ṣú àwọn aráàlú tó jáde mọ́ bò ó náwọn ọlọ́kadà tó lọ bribe tó ní kọ́ wá wẹ́kọ̀ òun níta ní ẹ wọ́n ní èrò tó jáde ṣá ayélujára ìfẹ́lẹ̀ voluntarily ti dúró ní ó ní wọn lọ ṣáàtà ọlọ́kadà wọ́n fún wọn lọ́tí mu wọ́n bá rí fídíò ẹ̀ ló wá gbé jáde àwọn aráàlú àwọn ọ̀yà gbogbo wọn náà ṣùgbà bá mi tó bí táwọn ọ̀yà yẹn ní ṣùgbà gbò ó ọ̀tọ́pọ̀ kí lẹ pè Ìgbòho náà kí lẹ léyìn pè ẹ ti rí pé máa yẹn ní brain problem ẹ ti rí pé ní brain issue everybody ṣùgbà inú àwọn èèyàn ẹ wo èrò ẹjọ sọ́ṣà táwọn eléyìí ni sọ́ṣà táwọn eléyìí náà ẹ wọ́n tó ń ṣe máa ìyá tí ga ni ètí wọn ní tó ń ṣe àwọn méjèèjì ni pé ṣé ni wọ́n ṣe ń wà lé tí wọ́n wo àwọn kìíní lórí social media orí wọn dàgbò ni wọ́n tán mọ́lẹ̀ gan ẹ jẹ́ kí bàgà ní lọ́ọ̀bì kankan lọ́yọ̀ọ́ bóyá máa rẹ́ ni jáde sóhun ẹ wọ ọlọ́kadà gbọ́mọ ilé náà wọ́n ṣàtàwọn ni gbogbo aráàlú ẹ̀wẹ̀ wa ọ̀yá ìwọ́n ṣe ń juwọ́ wọ́n ṣàtàwọn ìyá yẹn náà ni alẹ́ èèyàn ó ti ní brain touch spokesperson àwọn OPC nìyẹn sì ẹ tẹ́ ìwé yẹn ó dẹ̀ lágbẹnusọ wọn sì ó lágbẹnusọ wọn ẹ rí ìgò ẹ ibi ti Thomas Bad Freeman
àwọn òyìnbó 18th century ọ̀la abẹ́rẹ́ má yìí kú làárọ̀ ṣé kó máa bá lọ ẹ̀jẹ̀ àbámọ́ òpinnu tí rúru àwọn ọmọ ẹgbẹ́ bí ẹ̀yẹ wọ́n ti sọ fún mi nípa pàpà gèrè wọ́n máa gbé wọn gbèrè báyìí wọ́n mú àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ ti pẹ́ bí gbọ́ràn mi ẹ má bínú olú ẹjọ́ máa ké lọ wẹ́rẹ́ continue. kò lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé òun wọn sọ pé wọ́n dìbọn ọ̀rọ̀ tó sọ pé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ẹgbẹ́ chairman orí lókè or something like that òun náà ti kọ́ masa láti dìbọn kẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀ má mú wọn má pè wọ́n lọ́bọ̀ kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àwọn máa ń tẹ̀sẹ̀ pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélabú bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian Police Force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá dìbọn kẹ́ pé irọ́ òmò kankan pa ẹ̀ ó ti gbé propaganda ẹ̀ sókè náà bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú inspector general of police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì yẹ tọmọ àwọn ọmọ ọba aládé mọ́ àkínṣe ní tó lè tàn ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn ṣé nígbà tó bìsì fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wẹ́ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà ìwọ ń ṣe ni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilẹ̀ tó ko Sunday Igboho fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ní tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá tó bá lè kájọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ipe gbogbo propaganda tí wà pẹ̀lú àwọn bloggers yẹn lò nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ ó scam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ ọ̀sán tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè àpòfà tí Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́wọ́ federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ kò sọ káwọn èèyàn máa bú Gani Adams sọrí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho OPC lèmi led by Gani Adams. dá padà ìwọ àti tani ṣe pé fún èpè yẹn ti àti àwọn fámìlì ẹ peter ní bá fẹ́ máa lo títàn ọmọ Yorùbá tírẹ́ǹdì tó máa jẹ ló wá ìyẹn Ìgbòho wá tó máa jẹ of course náà nígbà tí Yorùbá mọ orúkọ lè yàn jẹ ó rò pé bóun jọ bàbá yìí tó máa tọrọ owó kiri lọ́wọ́ olóṣèlú ni Ìgbòho torí bẹ́ẹ̀ ni délé ẹ̀ mo ṣe fi confidence sọ̀rọ̀ mo ti délé Ìgbòho sẹ́ẹ̀ mo délé ẹ̀ mo mọ ọmọ mo débẹ̀ mo sọ mo ń wò lẹ́nu mi pé ìlú onímọ̀ yìí máa ná lówó oúnjẹ lójúmọ́ àwọn tí mo bá lè Ìgbòho wọ́n ṣe 500 tó wọn tó ní sóúnjẹ lè Ìgbòho ṣá tó máa gbàdá tó ní sóúnjẹ nílé ẹ̀ àbí kí lè ní sọjá gàdàgà yìí despite the fact kó tó jẹ́ inú àwẹ̀ lànà táwọn kan gbà àwẹ̀ rẹpẹtẹ bẹ̀ lọ́wọ́ tó fi sóúnjẹ ibi kan lọ báyìí tó jẹ́ ní oúnjẹ tó ń tàn sí kíṣìn tó fi sóúnjẹ tó kọ̀ọ̀kan lọ báyìí wọ́n ní personal kitchen fún Ìgbòho nílé ẹ̀ wọ́n wá níbi kan tó jẹ́ open space tó jẹ́ kitchen ni ó máa yan boys tó jẹ́ nínú ilé yẹn lójúmọ́ àtàwọn obìnrin nínú ilé yẹn lójúmọ́ nísìsiyìí tó ṣẹ̀ tó ti wá bẹ̀rẹ̀ wọ ẹ̀kọ́ tó ti bẹ̀rẹ̀ wọ ẹ̀kùn yìí mo rò pé ìwà tó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìgbòho ìṣe bílọ́ní àkíṣẹ́gbẹ̀ bàbá yìí ó mọ̀ ní Ìgbòho ti yà tó ti ju ẹni tó jẹ́ pé wọ́n máa retí kó lóṣèlú fóun lówó lọ kò dọ́yìn olóṣèlú torí ìta rẹ̀ kó
kó lè free kó lè ní àǹfààní láti gba tó fẹ́ gbà ní látẹ̀ ti fi mọ oore fẹ́ni tó ṣe lóore. Ìgbòho hètò olóṣèlú dùn kí ni dálẹ̀ lọ tẹ́lẹ̀ láti ìgbà tó ti kó lẹ́yìn Ládọjà. Níjọ́ wo ló tó ti gbọ́ pé Ìgbòho ṣèṣù bàbá tí yín ló ń ṣòṣèlú kiri. Ó ìtàn ló fẹ́ gbọ́ lọ bèrè èló ni Goodluck Jonathan gbé fún bàbá yín. Èló ta ló dálẹ̀ Yorùbá nínú Gani Adams àti Sunday Igboho. Gbogbo bí tọ́mọ Yorùbá lọ Gani nìkan ló yí padà. Ẹ lọ bèrè 2014 kí ni Gani ò dánwò tán lẹ́kọ̀ọ́ oníye bílíọ̀nù tó gbà ní lọ́wọ́ Goodluck Jonathan. Ọ̀gbẹ́ni yóò mọ̀ tán ó fẹ́ gbọ́ràn o onígbòho ń ṣe gbogbo ẹ̀ láti fi wá tó fẹ́ jẹ títa ní fẹ́ jẹ. Ọba kan bí ìlú bí ọba kò mí Ìgbòho ṣàkútáǹtì ọkùnrin ogun owó yẹn tó ní lákàtọ́ ṣé máa yóò gbọ́ pàtó ti àkáǹtì Ìgbòho 2021 ní àṣà 2021 kò less than 20 billion tí wọ́n ti lákàǹtì ẹ̀ àṣà 2021 máa yóò mọ̀ kó bílíọ̀nù Ìgbòho oníṣòro pé ok I wouldn't blame you torí pé ó máa kó tíṣẹ̀tì wọ̀ bí tàwa kò ní nǹkan kan yìí lẹ́nu fẹ́ kàn máa rí láàrin àwọn èèyàn anyhow mo bẹ̀ nímọ̀ràn lọ Ìgbòho kó lọ Ìgbòho ṣètò nǹkan destroy Ìgbòho ó máa ń tọ̀ àwọn cars ẹni ta mọ́tò ló wà tó fẹ́ jẹ torí bó díṣẹ́ solo ó sọ rẹ̀ di gbẹ́ndé abẹ́ everybody ó bá wa ṣe Yorùbá nation ó bá wọn ṣe security kiri ó wọnú kó kiri ẹni Ọlọ́run bá fi hún mọ́ tó ti hún ọmọ líle mọ́ ló ń ṣe gbogbo nǹkan yẹn ni tí bá nínú owó tó níyẹn tí mo lè lẹ́sẹ̀ láti lọ lóyìnbó láti máa travel láti máa gbé Amẹ́ríkà gbé Canada gbé kìíní I will just go one place akọ́ máa mu tíì mi láàárọ̀ a máa bá mi dẹ́yìn sí mo kó ti kó family mi kó mẹ́ tá a bá sọ́tọ̀ gbọ̀ I will just go settle my head down tí Nàìjíríà bá fẹ́ mú mi wá tí bá ti wá máa yọ padà ilé tí mo kọ́ sí bíbí mi ìbẹ̀rẹ̀ ní fi sí máa tà dànù. ó mọ lẹ́sẹ̀ máa gbé nìyẹn pé torí gbà ti kọ́ mọ pé eléyìí o ẹ̀ ń tà pè lásọ̀rọ̀ mi. ẹ wá rí tí Ìgbòho sọ fún pé ó ṣe AI pẹ̀lú ìfẹ́tọ̀ general bí Yorùbá yóò mọ̀ gbòó AI picture lélẹ̀ tẹ́gbọ̀ yìí ó súnmọ́ pé àìlélẹ̀ ẹbí tún dídì ìṣùfù rẹ̀ pé sọ́mọ́ bu àbí kò mọ̀ àní federal ọlọ́pàá ló wà lẹ́yìn Ìgbòho tí tún dídì ìṣù kó fún Ìgbòho dọ́wọ́ bí tó fídíò yẹn máa tó ẹ̀ lábẹ́lẹ̀ federal police ló tẹ̀lé Ìgbòho ló wà ní tíìmù Ìgbòho kò tí ẹ̀ lọ Ọ̀yọ́ state police àwọn yẹn tún wẹ̀ federal police ló wà lẹ́yìn Ìgbòho wà ló ṣe AI these are federal police officers látàbújá láì lè ti wá Ìgbòho kọjá ẹni tẹ́lẹ̀ fọwọ́ rọ́ sẹ́yìn ìwà àtọ̀gá ẹ kéré sí ní tẹ́ ìṣe yìí ó ń ka yín lára torí pé Ìgbòho ó ti kọjá level yín olórin kan ó ní àwa ò sí níbẹ̀ yẹn má bá lè má gbìyànjú àwọn orin yẹn kọ ó ní àwa ò sí níbẹ̀ yẹn mọ́ ibi tẹ́ rò fẹ́ fi wá sí àwa lè kọ yẹn yín tẹ́ gbórin wọn dáadáa ẹ bá mi ṣe sínú I don't know Ìgbòho sí level yẹn ó ti kọjá ẹ látàyè bàbá Ládọjà ẹni jẹ́ chief security officer lẹ́yìn odidi state governor for 8 years or how many years tí bàbá yẹn lò lórí governorship ìwọ wá sọ fún wàhùn tó fẹ́ jẹ ẹni ní mansion ọmọ yẹn tó fi kọ́ mansion síbẹ̀ ẹ̀ ṣá go to Soka kó lọ wọlé kò wọ́n kó lọ wọ́ má yóò mọ̀ bó ṣá you are now saying Ìgbòho yàtọ̀ fún àwọn anefa shop àwọn bọ́sọ̀rọ̀ kiri tí ó mọ̀ ni you think say the man dey suffer you don fail o ní ìbẹ̀rù anyways ọ̀fẹ́ lòun èèyàn lè ràn bó bá ṣe wò Ìgbòho tó jẹ́ pé ọba àlú kan máa ní aláìwọ́n tí mo sọ ọ́ báyẹn ó downgrade rẹ̀ gan Ìgbòho rẹ̀ lẹ̀ ó lẹ́fù tí Ìgbòho wà àwọn tá àti ẹ̀ tí jẹ́ kankan tá àti di kankan yìí if you see that man on screen ẹ bá máa rò pé akúṣe ni o mo wọ compound Ìgbòho mo káké kù kalẹ̀ ẹni bá jẹ́ tí kì í ṣọ̀tàdé tó bá wọ compound ẹ̀ á máa yà lẹ́nu pé sí ní wọ́n ní kí n má yìí tó wá kiri Ọlọ́run bó nífẹ̀ẹ́ lẹ Yorùbá o eléyìí ló fẹ́ la Yorùbá lójú tójú wa fọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ wa Yorùbá ọ̀rọ̀ sọ tó kókò sójú bíi ti gbogbo páàkì yẹn àwọn òyìnbó T20 ni wọ́n lògò tó ń lò yẹn Ọlọ́run mi ti tún lé kàn bóyá àwọn great grandpa ẹ̀ ni wọ́n gbé tán lògò yẹn tó rí ó kàn rí kí bá kò tí grandpa ló bá gbé sójú bẹ́ẹ̀ bó ṣe rí àwọ̀ ládà lára ilé ẹni lè tán láti Gani Adams tó ń fún wọn lówó jẹ ẹni gbówó jẹ sọ̀rọ̀
eléyìí gbowó jẹ lọ́wọ́ Gani Adams ní náà ẹ ti rí lára ẹ̀ wọ́n wá rí onídìkú Ìgbòho fine ó sọ allegation kan bẹ́ẹ̀ ó ní Ìgbòho lọ mú ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ó ló kàn mú fi ń ṣe skit àgàgó kọjá bínú dáhùn Sẹ́ríkì Ìgbọ̀ngàn ṣó ti gbàgbé nǹkan tó sọ ni báńkì kéré Sẹ́ríkì Ìgbọ̀ngàn ṣẹ́jú kan just some seconds bá wá fi Ìgbòho yẹn hàn ẹ́. Ìgbòho àyà mi ò tó jáde kò sí nǹkan kan ní òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí so nígbà gbórúkọ Sunday Ìgbòho níjọ́ tí mo gbọ́ pé Sunday Ìgbòho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn gbogbo dúkìá mi àwa méjì péré nìyá wa bí. ṣẹ́gbọ́n. ẹ wá tó sọ Sẹ́ríkì Ìgbọ̀ngàn sápò ní Ìgbọ̀ngàn ó sáwá sá tó Ògùn state nítorí Ìgbòho tó ń bọ̀ lógún state tó tún gbọ́gbọ́ tó sá ló fi gbé Kwara state dọ́là àwọn tó mọ̀ Ìgbòho nìyẹn tó mọ̀ pé kò jẹ́ ó ṣe fẹ́nu wúgẹ́ẹ̀tì fẹ́nu gbáṣíà Ìgbòho ti fi dán hàn Ìgbòho ti fi dán ó ti fi dán hàn mo fún yín lọ́túndétọ̀ bá ìgbọ́dọ̀ kó olùyẹlé lópè lọ́túndétọ̀ ń pè Ìgbòho padà hàn báyìí ó béèrè ni pé àwọn Fúlàní ogun ti wà ọ̀rọ̀ lé lẹ́yìn sọ lẹ́fẹ̀ẹ́ now Ìgbòho wá wọ́n tó sọ pé ó mú ọmọ kékeré kan gbé wélé lọ́wọ́ ó fi ṣe skit ẹ wò Ìgbòho kò bí wọ́n ní ìlú tí Ìgbòho lọ ẹ sọ fún Gani Adams yìí go wá succeed kó wá lọ rúnú gbó báyìí if he is not afraid if he is not a coward tí kì bá ṣe ọ̀lẹ tó bá lè wọ rúnú gbó yìí kí ni pé Gani Adams ló wọlé táwọn ẹ̀tẹ́ ilé ó yá máa bẹ̀ wá lọ ìbẹ̀rẹ̀ rẹ o ibi bíbá ibi tí Ìgbòho dé yìí wọn bí ọ nìkan kúkó débẹ̀ sófà fídíò yìí ló ń pe ọmọ kan pé ọmọ tó ń sọ fún òun gbọ́ Yorùbá Ìgbòho mélé yìí Ìgbòho ló lọ mélé ìwà pé kó mọ̀ sọ pé ó yá wá máa ṣe kinní fún mi ẹni pé bí ọ Fúlàní lélẹ̀ ẹ̀yin tẹ́sí wo fídíò yẹn tẹ́lẹ̀ má bí ẹ̀ kan máa sọ káyọ̀ kan ẹni tó jẹ́ pé bóyá wà yìí nígbà tí wọ́n dé Old Ọ̀yọ́ park yẹn àwọn kan padà ní pé má lọ àṣẹ́tù ẹ̀ fọkànbalẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ tó ṣú wọ́n lè dísì méjì nínú àwọn tí wọ́n gbé ọlọ́pàá kan wá ní rárá o release anybody o ló gbé ọmọ ẹ̀ṣẹ̀ àmà náà sọ pé rárá o ẹ̀rọ ló ń pa o ṣé kò yẹ kẹ́yìn tí mo bí tọrọ ti wá ni ọlọ́pàá tó sọ̀rọ̀ ọlọ́pàá bo ṣùgbọ́n Ọ̀yọ́ state ló gbé ọmọ ẹ̀ṣẹ̀ àmà tó sọ̀rọ̀ ta ló fi síbẹ̀ Ọ̀yọ́ state ẹ̀ tí mo gbọ́dọ̀ ṣe jẹ́ ẹ fi yẹn lẹ́yìn yóò já wa fine mo gbọ́ pé gbogbo tí Ìgbòho ṣe skit ni ó yẹ ẹ̀wù bí tí Ìgbòho wà ẹ̀wù tuntun tó lọ pa nígbẹ̀tì kì í ṣe Ìgbòho nìkan ló ti ṣe tó ṣe o ó tún patú nígbẹ̀tì ó tún rescue ẹnìkan nígbẹ̀tì ó gbé lọlé inú ilé yẹn rè tó ti ń dúpẹ́ táwọn ìyá yẹn ti ń yọ ìyá yẹn tó wá ń ké kó sì kà wọ́n mọ́ ọ̀run kan wọ́n wá sọ fún ìyá pé ṣe sùúrù má wọ̀rí délé ti dé má wọ̀rí àwọn ọmọ yẹn ìtọ́kù náà máa gbà Ìgbòho dẹ̀ ṣèlérí fún wọn kóun máa gbà wọn ṣe bá ti play fídíò yìí lẹ́ẹ̀kan ó tún ṣèlérí pé òun máa gbà wọn má wọ̀rí ó wá ní gbogbo irú àwọn ìlú tó tẹ̀léra wọn gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ dé ọ̀lẹ nìyẹn o ọ̀lẹ Gani Adams ṣe wé eléyìí o ẹgbẹ́ ní tó ń pè lọ́lẹ̀ ẹgbẹ́ ní wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ ó ń wọlé lọ bá wọn ọjà tó tọ́ gbé ọmọ wọn ẹgbẹ́ èrò ń ta òun fẹnu wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ èrò lẹ́ níta fẹ́ẹ́ tẹ́nu ẹgbẹ́ èrò ó tẹ̀ ṣe propaganda ó ké pàtó kúrò bíbá ṣé wọn fi tó lọ ó wá rìn ní 30 kilo ó rìn ní 30 minutes tó fi wọlé lọ bá àwọn Fúlàní ẹ̀ kó tó dé Fúlàní ti kẹ́rù wọn ti sá lọ àwọn ajínigbé wọn ti kẹ́rù wọn ti sá lọ 30 minutes láti ìgbàgbà sí inú igbó láti inú igbó ládà sí gbàgbà kí ni nǹkan tí wọ́n ní lẹ́mìí kí làwọn Fúlàní yẹn ní lẹ́mìí ẹ má gbàgbé òun nìkan kọ́ ló tún lọ àwọn federal police yẹn náà tẹ̀lé lọ tí ò bá lọ́wọ́ Àbújá mú tí ìfẹ́tọ́ jẹ́ náà wọ́n ń pa ẹ̀ àwọn akọ́wọn ọlọ́pàá ẹ̀ lẹ́yìn kì í ṣe sí àdájẹ́ Ìgbòho níṣẹ́ tó jẹ́ kiri àníkílẹ̀ Yorùbá kó gbòmìnira ẹ̀ lè rí èṣe ẹni ọmọ kékeré báyìí kò kú nínú ìlú yẹn wọ́n fi fúnra wọn lọ́pẹ́ Ìgbòho ti dẹ́kun oníkálukú ti túlẹ̀ fẹ́nu wúgẹ́ẹ̀tì wọ́n bẹ̀rù Gani Adams ẹ̀wọ̀n nílé Fúlàní wọ́n bẹ̀rù Gani Adams fún Ìgbòho náà bẹ̀rù ẹ̀dẹ̀ ní pé wọ́n fọwọ́ kankan wọn tó bá jó lè ní wọn kó anything kí náà ní nínú Fúlàní ní inú ilé wọn lẹ́wọ́ ẹ̀ ẹ jẹ́ fún wálẹ̀ ká gbọ́ wo fídíò yẹn ó yá.
wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. olùsòrò ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàbò àmì ìlànà àwọn ní aláàbò lára. Yes. Wọ́n fi lè fi jẹ́ká sáré dáṣẹ̀. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Àti rí wọ́n ti rí wọ́n tẹ̀ mọ́ wa ni. Ni wọ́n bá gbé dáadáa ọ̀dọ́ kù. Ẹ bá ń tẹ̀sí. Gbèsè lè fi ìtàn. Wọ́n tún ilé yàn. Láti fẹ́ síbí sàn. Fẹ́ni tún sí. Tó bá ti jẹ́ kó sì ń kẹ́ fún àwọn padà. Àbí? Àwọn kéékèèké yẹn wọ́n burú gan. Wọ́n ò ṣe trust. Ilé ìfúnmọ̀ tó bá ti fẹ́ bá orúkọ ajé lókun. Ilé wa gbogbo àwọn àní tí mo sì gábà kò sí ilé wa. Tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa ajé lókun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ kan ní sí ọwà tó ṣe. Ẹ jẹ́ ká wọ́n. Má sọ pé ṣé máa gbé inú rẹ̀ ló mọ̀. Má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road. Àwọn kankan ló ń dáná tí wọ́n sá lọ ni.
wọ́n tẹ̀ ń ṣayé lọ ń bí mi. ìjọba ibi ìlẹ̀ kan. àwọn àgbà mi ni wọ́n dẹ̀ dá lulẹ̀ olúlu rẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọ ọlẹ̀ lọ. ẹ̀rẹ̀ fẹ́ lu jágẹ́tì lọ́dọ̀ àwọn ẹni sóúnjẹ lọ́wọ́ nínú wọn tó gbọ́ pé wọ́n máa láwọn kan tó máa dúró nínú igbó yẹn tó máa pè wọ́n pé ìgbòho ti dé bí báyìí báyìí ó tó gbélẹ̀ kódà ẹnu jẹ wọ́n sè lọ́wọ́ lórí iná definitely wọn rìn jìnnà wọ́n ṣẹ̀ sá lọ ni bẹ́ẹ̀ kọ́ fẹ́ ṣe dáadáa kan lé wọn mú kò sí tó kankan àbẹ̀ kò sí kan tó kàn yàwó kò sí tó kàn wọn mọ́ bẹ́ẹ̀ àwọn kan wọn tó ń jíyàn gbé yẹn gangan la need number one nìyẹn wọ́n tún lọ síbò mi wọ́n tún lọ settlement wọn míì wọ́n wá ọ̀rọ̀ àwọn Fúlàní bẹ́ẹ̀ ẹ wo peaceful ẹ wo peace tí Ìgbòho fi bá wọn sọ̀rọ̀ he spoke with them peacefully ó dẹ̀ sọ condition fún wọn ẹgbọ́n nǹkan tán jọ sọ. bí mo ṣe wáyé ní ìbájà wa láfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó ń bí kí n fọwọ́ sí wọ́n pe gbogbo àwọn èèyàn wọn pátápátá títí pé tó ń gbà àwọn èèyàn òtítọ́ tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń gbòó ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkan mo wà ní fún lówó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó ń lu wà pátápátá ẹ̀tọ́ tọ́wọ́ tí wọ́n náà bá dé bà kò ní fara dé bọ̀ sọ fún. láyé dẹ́kọ̀ náà láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti de so de fada wa. alhamdulillah. babu so fada mu. láti de so de fada wa. babu so fada mu. abin da yake so. na a tara mutanen ku. dugula ne gaba daya. da na wanga na mu. ko ne ce buhun ka ku yi mitin. aka sake doki mutanen mu. láti musu ki kayan wuce. ya sake dawowa aka doki mutanen mu. masala ṣùgbọ́n tó bá ti jiyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwọn náà fọwọ́sí kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. ya ce maka hada maka ko ba sake doka mutane ba sallallahu alaihi wasallam babu wani wahala Allah ba mu kuma aka sake doke mutum da gari ga du kula da cikin gari ga kẹlẹ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà láàrin wọn pé mo ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n fi ẹ̀sùn kan ọmọ rẹ̀ pé àwọn náà jiyàn gbé wọn sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí ó ní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọmọ. Alhaji náà ya ce baka yara ka mutane su da magana su a cikin gari waya kira su halin su ba su da kyau su da mata baka su ka hada musu su yi dankali ko ba su yi dankali ba ana fasa musu yadda tuka guda nawa ne wai saraka je na zuwa wai du yaran ka gbogbo Fulani pátápátá kira su yaran ka wai kira yaran ka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su kai kara ba wurin ranka ne dai ai ba ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce ko duk lokacin da yanzu kai abin da bai da ci an ka kama su ba ruwanka ka gane ko aboki wanda abokin suka yi ka wada musu su bai da ke abokin wanda ba su da kore su ta da su kuma su da su aka gani su aka saka waje a gobe tare wai duk yaran nan kuma ma yan ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga igbaci ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ga ma yaran ka kada su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai so ya ban nan a cikin gari a gane ya sa ba so fun ya wai abin da wanda ya ga maka wani gbagwa wai ka ji magana shi na ji magana shi wai na ji magana shi wai so ba na ji magana shi ya wanda ya ce kuma ba to wallahi na ji magana shi wajin kuma duk yanda mutane suka ji tsoron shi ka ji abin da ya ji tsoro ka ji magana ka ji abin da ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ba kima ko ba ji gani ba min bi ba zai kwarai ba ka gane abin da ya ce gbogbo ma ba na ma yau ba ba wa jagan da shi sa su halbe shi su kama wanda zai kama tuku abin zai dan kashe kowa ne a cikin gari. ṣùgbọ́n tí wọ́n bá ti díyàn gbé fàlàfẹ́ àwọ̀ àbí ṣe ń wà láti ilẹ̀ kó tó kọ́ change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó jẹ́ pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn
àlàáfíà kàgbọ́n mọ́ sísẹ́. in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zo a yi bura'u ba abin da ranka da ya ce Allah tsare Allah tsare nagode minti biyu to duka ma wannan bayanin da yazo yayi gaya man kasan nan gidana ne kuma abokin shi ya sai man wurin muka zauna lafiya oni ọ̀rẹ́ òun náà ló ta ọ̀rẹ́ rẹ̀ onílé òun ó sì ti wá bí ẹni tó fún níbí ẹni tó fún bí òun ní fọ́mà alága wa ní bẹ̀rẹ̀ wọ́n máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè gbé kó bí ó gbàgbé tó fún bí ní Sunday wo lè mi sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń ṣí bẹ́ẹ̀ so àlàáfíà ni mo fẹ́ kájọ mọ gbé fún wọn gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ̀ gbọ́dọ̀ bó fún àwọn ẹnì kankan jẹ́ mọ́. wọ́n kẹ́rẹ́ sanu ẹ̀jẹ̀ shiga wani cikin gbọ́dọ̀ bó fún jẹ́mọ́ ne ẹ̀jẹ̀ ci a kawo karan da kuma a kira ranka da àìbàdà a ga ya ji a masu jin daɗi ba ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ fún ó fi òfin gbà yẹn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ polóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ igbó dẹ̀rẹ̀ àgbẹ̀là iṣẹ́ oko làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé kẹrin amó àló ta fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ rẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ̀ lọ pàápàá sọ fún ẹ bá ṣe dé fún ẹ ṣàwùjọ ẹ. Tinubu zai so su bi lafiya da kowa da kowa ba zai ore mutum bai so su bi lafiya a kore shi za a kore shi a cikin ni dai ina fada wa mutane olóhùn wa sọ sí tí òun fẹ́ jókòó zan faɗa masa zan kira mitin kamar yadda aka zo gida ẹni kò pè mítì kó gbogbo àwọn ọmọ wọn bá sọ̀rọ̀. kowa ga fuska na yana cikin ka ji abin da ya faru a kan ranka da ya so daga Ibadan ko ne so ne ka san ai sata wani na ji mu ku na ji labari ai sata wani na ji yaro kanana yaro ne wani da cijo ai sata su kuma ba su san wurin da suka je da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can Igbo ko ba ka ba an kai musu kudi ba an kashe guda mai ciki ma ciki an kashe shi ka ji labari no bile yare oloyin to kai ma yanzu ka san in wannan su yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu yanzu ka so ka kore su ma ka kore su ba abin da ka san kai da ci ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba ka ba to in yaro kanana ya ji an kawo maka abin da bai da cewa ka san kai da cijo za ka kama ko ba ka ba za ka kama kuma ga su gaban mu yanzu na ina yaro ko guda ai ni kadai ne a wannan yaro ba yanzu ga su gaban Najeriya ba ko ba ka ba sai da shine ko Obawa ne bai san shi ba cikin gari na sani duk wanda zai zo ya mutu ne bai san shi ba na sani aka yake kaga daga ganin shi guda ni gaban duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san kowa ne na san kowa ne kaga maka nan gari cikin kaju ka ga mashi kuma wajen kuma ba mu so ko guda mu akwai labari wanda ya ji an daure kuma wai an ji an daure wani yara na ne suka kunshe shi yara na yara shi bane su abu ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je ba yaran ka bane àwọn ọmọ wọn lọ sọ àwọn ọmọ bí lóko wá ń bí ọmọ lọmọ tí ń lóko tí ń dà tó ẹ̀rọ mú ní gbémọ̀ bí tó bá jẹ́ pé àbá ní sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ àbá ní sásìkò ọmọ yẹn máa kú ní bàbá wa gbogbo orú bàbá yẹn ó dúpẹ́ fọlọ́n pé àwọn bàbá ẹni mọ́ ní ẹ̀kọ́ ti wà yìí ó dúpẹ́ fọlọ́n alhamdulillah kuma na gode mashi kuma mun yi kamar dúpẹ́ kó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulillah àwọn bàbá wa Bọ́lá Ahmed